nínú ayé mi. Bó o ti ń gbàgbọ́ yẹn wàá máa fi àgọ́ rẹ, wàá máa fi àgọ́ rẹ. O ò torí ènìyàn wá bí o. Ìgbèkùn àsopọ̀ eléyìí tó sopọ̀ pẹ̀lú ọmọ ìyá rẹ. Ìgbèkùn àsopọ̀ pẹ̀lú ìyá rẹ. Àsopọ̀ pẹ̀lú bàbá rẹ. Àsopọ̀ pẹ̀lú ilé àná. Àsopọ̀ pẹ̀lú ilé ìkí rẹ. Àsopọ̀ pẹ̀lú ilé tàbí òsì. Ìgbèkùn àsopọ̀ nínú ayé mi. Bá Olúwa ó yẹ jẹ́ ẹgbẹ̀rún.
ìfàmúlò yẹn lè wà lórí rẹ ṣùgbọ́n tí Fẹ́rò bá ṣì ń sọ fún ọ pé lọ ṣùgbọ́n má lọ jìnnà ó lè lọ jìnnà bó ṣe sọ torí tó o bá rúfin ó wọnú ogun pẹ̀lú rẹ̀ amen ó ní kúrò ní ilẹ̀ rẹ àti ilé bàbá rẹ máa lọ sí ilẹ̀ tẹ́mi ó fi hàn ọ́ èrè ìdítọ́ Olúwa fi sọ fún Ábúráhámù kò sẹ́ni tó Ábúráhámù kò mọ̀ pé Olúwa ní kí n kú òun bẹ́ẹ̀ yẹn ọ̀tí tá a lọ rí ká nínú ìwé Ezekiẹ́lì orí 19 tí bẹ́ẹ̀ni kí n sọ fún ọ pé olórí ikú ni bàbá ẹ̀ ìtì ló ti wá ìyá rẹ̀ arábí Mídíánì lòun náà ogun ni gbogbo wọn jà lájẹ wọn ó ní ìgbà tá a tún máa wá bí ẹ nípa olórí burúkú méjì pọ̀pọ̀ wọ́n wá bí ọmọ kan so ó ní gbogbo ogun tó jà ọ́ Jerúsálẹ́mù ó ní ilẹ̀ bí ilẹ̀ ló ti wá àárín ìbáṣepọ̀ tó bẹ láàrin wọn àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ní ibẹ̀ lógun yẹn ti wá ó wá parí ẹ̀ ní ẹsẹ̀ 44 ó ní wípé àwọn tí máa ń ka òwe tí wọ́n bá wá rí ọ wọ́n wà máa sọ pé bí olórí burúkú ìyá rẹ̀ ti rí bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ̀ rí. Ó bá wá gbàdúrà àsopọ̀ tó wà láàrin ìwà àtìyá àsopọ̀ tó wà láàrin ìwà àtìlẹ́ tó gbé àsopọ̀ tó wà láàrin ìwà àti ilẹ̀ ìbí rẹ̀ tó bá wá yá àsopọ̀ yẹn ó wà wá máa ríra rẹ̀ nígbà tá a parí lọ́sẹ̀ tó kọjá ìkan náà àwọn ọmọ mi dáadáa ó sáré wá bá mi ó ní pásítọ̀ prógámù yìí bẹ́ẹ̀ ṣe tọ́pá máa kọ̀tínú ìfẹ́sìtì rẹ̀ ẹ má gbàgbé o ó ní ha ló wájọ́ ọdún ó ní ìgbà àtìkọ́lé ilé wa fáìn ó ní ṣùgbọ́n ilé tá a gbé èmi àtọkọ mi tá ìgbà tá a tẹ̀ tí ìbímọ ó láì tí kò mẹ́wò ó ní bí pálọ̀ wá ṣe rí ó ní bẹ́ẹ̀ náà ló ṣe rí nìyí ó kí ló dé o gbé bì kan kò sì fi ọ́lẹ̀ ó jẹ́ pariwo dáadáa torí pé tó o bá lọ ó lè lọ jù ó lè lọ jù ṣàwọ̀kẹ́ wọn sọ fún nípa ọ̀ṣẹ́bìnrin yẹn ó ti wà nílùú òyìnbó fún bí ọdún mẹ́rin kò sì ní iṣẹ́ lọ́wọ́ ọ̀sìn tí yẹ ẹ sọ lóde ẹgbẹ́ pásítọ̀ láṣẹgbà táwọn ìgbàdúrà láṣẹkù ẹni wọn kí ìran wo ló rí lọ́sẹ̀ kò débẹ̀ ló wá lọ́tún òun lásìlẹ́ǹtì nínú ìran ó sì di ọwọ́ méjèèjì lọ tí ò sọwọ́ lọ́wọ́ rẹ̀ báwo ni ó ṣe ṣiṣẹ́ ọ̀sìn tí wọ́n dá ọwọ́ yẹn padà ló ṣe ẹ̀rí iṣẹ́ ṣe ní kó parí àsopọ̀ tó wà láàrin ìwà àti ẹ̀bí rẹ̀ ẹ̀yin jẹ́ ìwà bí lọ́jọ́ Monday tó o bá rántí ìwé bíbélì tí mo ṣí fún ọ ìwé oníwàásù orí 10 ẹsẹ̀ 10 kí ló sọ ẹni bá rántí ó ní pé bí àdá rẹ ò bá mú ẹnu ọjọ́ Friday ni ẹjẹ́ wọn sọ òru ó ní pé bí àdá rẹ ò bá mú ó lọ lágbára ó lágbára báyà rẹ ò bá ti mú ó lágbára tó nílò láti ìdàgbò tí ò bá tó wá ìdí ìpọ̀ lọ́wọ́ ogun yẹn tán ó máa làkàkà pariwo dáadáa agbára ẹ̀mí mọ́ ní ìgbà mẹ́ta òun bẹ lórí rẹ wá pariwo nípa ìfàmì òun àjàjà pẹ̀lú ilé náà mo rí mi sọlẹ̀ sí ó yà fọ́ ẹ gbàdúrà.
gbogbo nǹkan ti dàrú tán ó ti dàrú tán bẹ́ẹ̀ ó dàrú tán nígbà tó wá dé tó ń sunkún ní tó bá ti sunkún bá kó jẹ mọ̀ nígbà tó sunkún tán kó jẹ mọ̀ amen ogun tí ó lé ọ tààtà ó máa wá ìránṣẹ́ Ọlọ́run kí ìránṣẹ́ kiri ogun yẹn ò ní padà jà torí bí ìṣẹ́ bá ṣẹ́ni láṣẹ yìí abínidá kọ̀yàn lọ́mọ tó dà wọ́n á ní ṣe wọ́n nìkan ni bẹ́ẹ̀ tó bá ti sọmọ ní tẹ́lẹ̀ mọ́ tí ìṣẹ́ bá wọlé wọ́n á kọ̀ tó tó bá ti wọ̀ tó rí ẹrù wọ́n á ní ṣe wọ́n nìkan ni o ti tẹ́ nìyẹn èmi ń gbàdúrà fún ẹnìkan mi ogun alẹ́ mi tààtà lórúkọ Jésù kò ní í jà ọ́. gẹ́gẹ́ àmì rẹ̀ pé méje mo gbàdúrà fún gbogbo ìwọ tó ń gbọ́ mi pé lórúkọ Jésù Kristi Násárẹ́tì ogun alẹ́ mi tààtà ogun alẹ́ mi tààtà ogun abanijẹ́ lórúkọ Jésù Kristi kò ní í jà ọ́. Pẹ̀lú ọmọ kí obìnrin máa fún ọmọ lọ́mú kó dẹ̀ máa jẹun fún odidi ọjọ́ mẹ́ta kó dẹ̀ fún ọmọ lọ́mú. ọ̀nkì tí ó dá àjàgà ẹ̀ ń sọ fún mi ní tó o bá lè ṣe ìbísílẹ̀ tó lóun tí mo rí lára rẹ̀ ó dùn ó fún ara rẹ̀ lọ. ìgbà kọ́kọ́ ṣe ìbísílẹ̀ lẹ́ẹ̀kan ìgbà náà máa lè gbàdúrà fún un. sí ìyàlẹ́nu ó ṣe deliverance lọ Friday Saturday Sunday nígbà tó máa pè mí lánàá ẹ̀rí rẹ̀ gan kí n lè sọ̀rọ̀ nígbà tó ń jẹ́rìí rẹ̀ ó ń sọ ẹ̀rí yẹn bí òun lè sọ̀rọ̀ mo kàn dáadáa tẹ́ mo kàn ń rò pé iṣẹ́ ìyanu rẹ̀ ti pèsè fún àwọn tí n bá sọ Ọlọ́run sọ Ọlọ́run ṣe fún láàárín àná yẹn ní ibà àbọ̀sẹ̀ torí ní òbílí ẹni tó ń wá tó wá ó tún dé onípásọ ó dẹ̀ kúnlẹ̀ ó dẹ̀ pariwo ó ṣe ń sọ onípásọ ẹ̀ sọ̀rọ̀ ni ìdí ẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ sọ torí mi mọ̀ lè dè bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ọ̀nà oríwù tó ti gbàgbé rẹ̀ ẹ̀kan náà lẹ́yìn lẹ́rẹ̀ pé ó dẹ̀ ní gbà lọ́gbà appointment letter níbi kan bíṣẹ́ ìjọba ti wọ́n sí lọ́wọ́ nìyẹn iṣẹ́ yẹn lẹ̀ yí padà láàárín 24 hours èmi ò ní kí ọ̀gá náà olùkọ́ mẹ́ta gbàdúrà òróró ń bẹ lórí rẹ̀ ó pariwo dáadáa ẹ̀mí ní mọ́lẹ̀ kan agbára ìfọ́ ní ìgbà mẹ́ta nítorí ìfàmì òróró yàn gbogbo àjàgà tó ń bẹ lórí mi àjàgà tó ń bẹ lọ́rùn mi àjàgà tó ń bẹ nínú ayé mi ó yà wá ẹ̀ẹ́dẹ́gbà.
jẹ́ pé promotion dé àwọn tó kù jáde yẹn ò jáde ṣé kí ló dé ti tiẹ̀ yàtọ̀ ibẹ̀ yọ ṣe láàmú yẹn ṣe bẹ́ẹ̀ yọ páàsì flavour release tiẹ̀ àwọn ogun tí máa ń fẹ̀yàn sí pé ilé ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kẹ́sẹ̀ màmá ẹ gbàdúrà yàrá ìgbèkùn tí mo wà wà tí wọ́n gbé mi jáde yàrá ìgbèkùn tí mo wà. Olúwa fi náà gbé mi jáde ẹ gbàdúrà.
wà á máa jẹ́ kó gbà dáadáa wà á pariwo àjàgà tó ń bẹ lẹ́sẹ̀ mi wà á máa ju ẹsẹ̀ yẹn mọ́lẹ̀ àjàgà tó ń bẹ lẹ́sẹ̀ mi Olúwa fi iná ń jà dànù ẹ gbàdúrà. Bí Olúwa ti ń bẹ lórí òkè yìí àti àánú àti oore ọ̀fẹ́ àti agbára rẹ̀ lórúkọ Jésù ayọ̀ tó ń bẹ lé rẹ̀ kò ní sí lọ. Àmín, 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 àmín.
tó bó bá ṣe retí rẹ̀ sí bí ìwà láàyè ọlọ́pàá ṣe dá ọ lójú sí mo fẹ́ kó wá pariwo ẹ̀rí tèmi dé. Lé orí ìjókòó rẹ̀, mẹ́kọ̀ọ́ mú bíbélì rẹ̀ níta. Ẹ lọ sínú ìwé Mátíù orí kejìlá. Ìwé ìhìnrere Mátíù orí kejìlá. Ìwé ìhìnrere Mátíù orí kẹtàlélọ́gbọ̀n. Àmì orí kejìlá ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ẹ má bínú. Sọ igi di rere, èso rẹ̀ á di rere. Tàbí sọ igi di búburú. Wá sọ igi di olórí burúkú o. Èso rẹ̀ á sì di búburú. Òun náà ló di olórí burúkú. Nítorí nípa èso ni a ó fi mọ̀ yín. Nítorí nípa èso la ó fi mọ igi. Wọ́n fẹ́ kó tọ́ màmá tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ màmá. Olóore rẹ̀ ó fi ìwà rẹ̀ pọ̀. Nípa ìwà rẹ̀, láláàánú rẹ̀ ó fi dá ọ. Ẹ ti sọ fún ọ. Wọ́n sọ fún ẹyin lọ. Ẹ̀yẹ́ ẹ ti sọ ẹ wá sọ fún mi. Dájú ẹni wà nínú lọ. Ṣé ìyá rẹ̀ ti ń sọ ẹ̀? Ẹ tọ́ wọ ẹ tọ́ wọ. Ìwà mi lò ní ìtọ́. Amen. Sọ igi di rere, èso rẹ̀ yóò ṣe kéde. Ọ̀pọ̀lọpọ̀ gbà wá àwọn ìwà àwọn èso mi yóò kan lọ́wọ́ igi rẹ̀. Yorùbá sọ pé ọmọ erin kì í yàrá. Ọmọ tẹ́kùn bá wí ẹ̀kùn yóò tó èdè erin náà bá tún bí tán. Tó o bá jẹ́ pípé níwájú Olúwa, ìyàwó lè jẹ ọ́. Ó ní tọ́ ọ wò kí o sì rí pé rere ní Olúwa. Ó ní ẹgbẹ́kẹ̀lé ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ó ní kò ní sí àìní fún àwọn tí ó bá gbẹ́kẹ̀lé. Ó ní àwọn ọmọ kìnìún wọ́n máa ṣe aláìní. Ebi a sì máa pa wọ́n. Ó ní ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa nìyẹn. Ẹbí màmá ẹ̀ tó ta lẹ gbẹ́kẹ̀lé. Ẹ bá ṣe dáadáa, dáadáa ó jáde láyé yìí. Àwọn tó wá níwà burúkú lọ́wọ́ orí burúkú náà ni ó máa jáde lára. Kò sí nǹkan òbí fún un. Bó o bá gbà, ó mọ̀ ọ́ má lù mí mọ́. Ẹ lọ sí ìwé Tímótì kìíní orí ìkẹrin. Tímótì kìíní orí ìkẹrin. Ẹgbẹ́ àwọn ẹsẹ̀ kejìlá. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tí ó gan ìwé rẹ. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tí ó gbọ́ ìwé rẹ̀ ìgbẹ̀kọ́ là ń lọ ẹ̀tẹ̀síwájú wọn. Ṣùgbọ́n Kí ìwọ tó jẹ́ àpẹẹrẹ. kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tó gbàgbọ́. Màmá ẹ jẹ́ àpẹẹrẹ rere.
àkókò tá a wà yìí oníkálukú ń wá ọ̀nà tí ó gbà fi jẹun tí ó gbà fi ṣe jẹ́ àpẹẹrẹ rẹ nínú ọjà títà rẹ má gbọ́dọ̀ ẹ̀bùrú o má ṣe àwọn ọmọlẹ́yìn rẹ àwọn ọmọ kìrìsìtẹ́nì ẹgbẹ́ rẹ àbí àwọn tí ò ní ṣe ọmọlẹ́yìn kristu àbí ènìyàn má ṣe àwọn ọlọ́pàá yẹn nítorí kó fẹ́ gbé e èkì bá ṣe tó wá kọ́ ilé kan gbogbo ẹ̀yìn lékele ẹ̀ máa ṣe ìlú àwọn owó bí kì bá ṣe tó wá kú bọ̀ kò sí eré kò ní mọ̀ ọ́sà. Yorùbá ní náà wọ́n ní làánà ní àṣẹ ìtàánà ní ìlú ohun tó ní ìwé òdì ní ìlú lọ. Ìjà pẹ̀lẹ́ rere fún àwọn onígbàgbọ́ lákòókò nínú kíni ẹ bá fún ẹ nínú ọ̀rọ̀ sísọ rẹ ìjà pẹ̀lẹ́ rere nínú ìwà yìí nínú ìwà wíwù rẹ ìjà pẹ̀lẹ́ rere àwọn ènìyàn kan wà tó jẹ́ pé wọ́n ń wo bó ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jẹ́ pé nínú ṣọ́ọ̀ṣì wọ́n á fi bẹ́ẹ̀ ní ẹ̀jọ̀ lọ́wọ́ pọ̀ lórí ìwọlé lóòótọ́ ní ẹ̀jọ̀ lọ́wọ́ pọ̀ sí. Àárọ̀ ọjọ́ kan wà ní ọjọ́ Sunday nínú sáfíìsì màmá yẹn kọ̀ ní chọ́ọ̀chì nínú ó sì bá wọn akọrin ní kọrin ó sì rí pé ọmọ tó fò tí ìdè àwọn kòtò ó dẹ̀ fún inú owó yẹn ó dẹ̀ tẹ̀ ẹ́ lókè ẹ́ lọ́wọ́ ó ní pásítọ̀ ẹ̀jọ̀ lọ́wọ́ pọ̀ àwọn ọmọ tó kọ́kọ́ dé náà wọn akọrin tí wọ́n kọrin láàárọ̀ ẹ̀ bá fún ọ bó bá jẹ́ pé ọkọ̀ náà ni ó dé bí ó sì dé nìyẹn bí àpẹẹrẹ rere tó bá jẹ́ pé aago mẹ́jọ ló yẹ kó o débi iṣẹ́ má débẹ̀ láago mọ́kànlá kó o lọ́jà òyà ọjọ́ mọ́jà òyà ò ní mọ̀ àwọn kan ń wọ̀ ọ́ pé kò sẹ́ni tó ń pọ̀ ní kó o ṣí ṣọ́ọ̀bù sí à wọn ọmọ tí mo tà wọn mọ̀ tó ń tà àkókò tọ́lọ́wọ́ gbowó rẹ lọ́wọ́ wọn ni ìdí ìpè máa ṣí nígbà tí yẹ kó o ṣí máa gbàdúrà tó bá dé ṣọ́ọ̀bù yẹn clean yẹn nu dáadáa gbọ́ ìdọ̀tí tó yẹ fún ẹ̀ sọyọ fèdè fọdé lórí fàlọ́ lójó sí àkókò yóò dé yóò ṣe kí ni yóò mú èrè wá àmọ́ tó o bá jẹ́ àpẹẹrẹ rere tó bá jẹ́ pé níṣẹ́ ló kàn wọ́n pé abẹ́ẹ̀bì tí kì bá ń ṣaṣíwò èrè ara rẹ̀ kí ló kan Tinubu pẹ̀lú orílẹ̀-èdè Ọlọ́run ènìyàn lènìyàn ó máa jẹ́ bí kì bá ṣe tó Olúwa bùkún rẹ kò sí olówó lè tọ́ lára ó ní bùkún Olúwa ní mú ní là kò sí làálàá nù rẹ ó lè jọ mẹ́ta lọ ló fi ṣòwò Olúwa ó sì máa wọ̀ ó sì ń wo ìṣe rẹ ó sì ń wo bó ti ń rìn ó sì ń wo ọjọ́ kan ìyẹ̀kọ́ ó sì dé $100,000 yóò sì sọ ní $1 million bí àpẹẹrẹ rere nílé onígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ nínú ìwà wúwo ó tún tẹ̀síwájú ó ní nínú ìfẹ́ ó tún ní nínú ẹ̀mí nínú ìgbàgbọ́ àti nínú ìwà mímọ́ ẹ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ àpẹẹrẹ tó dáa. ó má di pé ó máa ka ẹmọ́ mi kan òun bá onímọ̀ tó gbà wọ́n fi wá ní ó tó lẹ́ni láyé rẹ̀ ó bàjẹ́ máa ní ó pọ̀ pé máa ń tẹ̀nà fà lọ máa ń tẹ̀nà fà kọ́ lọ. ẹ jẹ́ àpẹẹrẹ ẹ má sí ibi ìgbà tó bá tẹ̀ tó wá padà sẹ́yìn nínú ìwé tí mo ti ta kà yẹn tó wá padà sẹ́yìn nítorí kẹta rẹ̀ wà lórí tó sọ nípa ìjọba Ọlọ́run pé ẹ jẹ́ oníwà tuntun ẹ má bàa ìgbọ̀jà ẹ má yára fílẹ̀ tí wọn tó bá ti tó ìwé wà là fílẹ̀ ó lè má ta tó àkéyàn kan tí ó máa tó àgbà tó wá sí àwùjọ rẹ̀ kó bàjẹ́ Olúwa yóò fi ọ̀la wọ̀ rẹ̀ ẹ ò ní ṣubú ara èmi náà ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí èmi náà ò ní ṣubú ẹ̀mí nínú ẹ̀mí àwọn ìdálápá ló kọ Jésù Kristu ẹ̀ka nítorí pé nípa ìṣe igi lákòókò ọdún mo bá tọ́ka èyí ló gbé ní tí mo fi sọ̀rọ̀ ẹ̀ náà ọ̀ ìlú kan ló bí o ohun tó ń fẹ́ gbọ́ ọlọ́sìn ọ̀sán tó ń pa ohun tó ń jẹ́ ohun tó ń fọ̀ síta. Anga ìbínú rẹ̀ pọ̀ ní sókè tí ó dàgbà ọkọ̀ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ dúró sí iná tó bẹ́ẹ̀ lò rẹ̀ ẹ̀yìn yẹn bẹ́ẹ̀ lò rẹ̀ kẹlẹ̀ bí ó bá bí bíbí ló bá dé ẹkú ló mà bẹ́ẹ̀ ẹ̀ kí làwọn ọ̀rẹ́ wọ́n bá ṣe kà sí wọn ẹkú ló mà
wọ́n ló bì. Bọ̀ tó bá ń bẹ ẹnu rẹ̀ màá jẹ́ kó mọ̀ pé Jésù ni mo gbà mí ò gbà wèrè. Olúwa yóò sì wà pẹ̀lú lórúkọ Jésù. Ẹ wo ẹsẹ̀ kọkànlá orí kẹrin tá a kan yẹn ní tó máa lọ. Nǹkan wọ̀nyí ni kí o máa Nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ ni. kí o sì máa kọ́ ni. Mo ti pa láṣẹ fún yín, mo sì fi kọ́ yín. Ẹ̀yin náà ẹ̀kọ́ ẹlòmíì bí àpẹẹrẹ rere nípa èso òkì láti mọ̀rú ìgbù tó jẹ́. Bẹ́ẹ̀ bá ti rí ibi fúrúùtù, ẹ ti mọ̀ pé fúrúùtù lélẹ̀. Bẹ́ẹ̀ bá ti rí ibi máńgò, èso máńgò náà ní oṣù, ẹ ti mọ̀ pé máńgò lélẹ̀. Bẹ́ẹ̀ bá lọ́gẹ̀dẹ̀, ẹ ti mọ̀ pé gẹ̀dẹ̀ lélẹ̀. A bá rí ọmọ Ọlọ́run tòótọ́, a máa rí ọmọ Ọlọ́run tòótọ́ láyé rẹ̀. Olúwa yóò wà pẹ̀lú ẹ̀rí dúró. Ìjọ ọdún ọ̀pẹ Jésù Kristi ni wọ́n wá. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. Ìjàmbá pẹ̀lú ẹ̀mí mímọ́. Ó wà pẹ̀lú gbogbo wa. Rántí tó bá pọ̀ lọ́sẹ̀ tí bọ̀. That should be the last Tuesday in the month, right? Ẹ máa ń kọ̀. Àwọn tẹ̀síwájú ní àdúrà wa. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. Ìjàmbá pẹ̀lú ẹ̀mí mímọ́. Ó wà pẹ̀lú gbogbo wa. Láti sìn lọ. Èmi pàdúrà wípé nígbà tí ó bá fi Tuesday tó pọ̀, wọ́n ló wà ní àwọn ẹlẹ́rìí. Èmi wá gbàdúrà pé ẹ̀rí tèmi yóò ju tiẹ̀ lọ. Lọ́dà bẹ́ẹ̀.